A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìfowópamọ́ ni a gbọ́ wípé wọ́n ti ń pín owó náírà àtijọ́ fún àwọn oníbàárà wọn. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn wákàtí 24 tí báǹkì àgbà Central Bank of Nigeria pa á láṣẹ kí owó àtijọ́ tí í ṣe igba, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹgbẹ̀rún náírà di níná papọ̀. Pẹ̀lú eléyìí ni àjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 7 láti fi fòpin sí ìdààmú owó náírà. Ìkéde CBN yìí ni ó yẹ kí ó fòpin sí ìdààmú ará ìlú, ṣùgbọ́n ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé owó díẹ̀ ni àwọn ilé ìfowópamọ́ rí pín fún àwọn oníbàárà wọn látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ owó ọ̀hún ti bọ́ọ̀dì sọ́wọ́ CBN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party tí iye wọn tó 3,200 ni a gbọ́ wípé wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìbílẹ̀ Gúúsù Obingwa àti Isiala Ngwa ti ìpínlẹ̀ Abia. Ní ìbílẹ̀ Obingwa ni adarí ikọ̀ ẹgbẹ́ Labour Party Honorable Maduka Akpolonu pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ tó tó 3,000 ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà, ní gúúsù Isiala sí Ngwa ni ọmọ ẹgbẹ́ Labour Party ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP látàrí wípé òdúnjẹ dupò gómìnà lábẹ́ òṣèlú náà, Dókítà Alex Otti, jẹ́ ẹni tí kò fi àyè sílẹ̀ fún mẹ̀kúnnù láti rí, àti wípé Otti jẹ́ onígbéraga àti òpùrọ́ tí ó parọ́ wípé ọmọ ìlú gúúsù Isiala sí Ngwa ni òun. Bẹ́ẹ̀, ìbílẹ̀ Arochukwu ni wọ́n ti ṣẹ̀dá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Iléeṣẹ́ reluwé the Nigerian Railway Corporation (NRC) ti sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ abẹ́ ilẹ̀ underground pass àti afárá overhead bridge láti lè dènà ìjàmbá ọkọ̀. Olùdarí iléeṣẹ́ náà, Ọ̀gbẹ́ni Fidet Okiria, ló sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wípé iṣẹ́ yìí ti bẹ̀rẹ̀ láti ojú irin Òyìngbò àti Èbúté Mẹ́ta. Ó tẹ̀síwájú wípé wọ́n ti parí iṣẹ́ abẹ́ ilẹ̀ àti afárá ti ìlú Agége, àwọn sì ń gbìyànjú láti ní irúfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ní ọ̀nà méjì, ṣùgbọ́n díẹ̀díẹ̀ làwọn ò máa ṣe. Okiria fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé síwájú àkókò yìí ni àwọn ti ṣe gbèdéke sí ẹnu ibodè ojú irin, ṣùgbọ́n tí àwọn onímọ́tò àti àwọn òǹrinsẹ̀ ń bà á jẹ́. Àwọn ti wá gbé ìgbésẹ̀ láti gba aṣọ́bodè àti ìmọ̀ ẹ̀rọ tí yóò máa dá ọkọ̀ dúró nígbà tí ọkọ̀ ojú irin bá ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Wùmí Toríọlá ti sẹ́ àhesọ tí ó gbòde wípé òun ń tẹ̀lé oríṣiríṣi ọkùnrin. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí Dálé Moṣúọ̀run ti kéde wípé òun ti pínyà pẹ̀lú ọkọ òun lẹ́yìn ìgbéyàwó ọlọ́dún 6. Láti ìgbà náà ni ọ̀rọ̀ Wùmí ti di ohun tí wọ́n ń gbà bí ẹni gbagbá ọtí lórí ẹ̀rọ alátagbà, tí àwọn mìíràn sì sọ àhesọ wípé ó ní ìfẹ́ ìkọ̀kọ̀ sí ọkọ ìkan lára àwọn tí wọ́n jọ ń ṣe eré orí ìtàgé, àti wípé ìdí nìyí tí ìgbéyàwó rẹ̀ fi forí ṣọpọ́n. Pẹ̀lú gbogbo àhesọ wọ̀nyí, òṣèré ọmọ ọdún 33 náà sẹ́ gbogbo ẹ̀sùn náà. Ó sọ wípé àṣeyọrí òun kò ṣe lẹ́yìn iṣẹ́ àṣekára tí òun gbájúmọ́. Ó wáá sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ láti má ṣe kọbi ara sí ohun ìbàjẹ́ kankan tí wọ́n bá rí nípa òun lórí ẹ̀rọ alátagbà tàbí ẹ̀rọ ayélukára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.